wá láti sọ fún yín pé kò fẹ́ bá jáde pé ọmọ bíbí mi pé kí n fọkàn balẹ̀. Ìgbówó ṣáájú ọmọ mi sọ pé kí n fọkàn balẹ̀. Ìmọ̀ mi lè Yorùbá ní kí n sọ fún pé kí n fọkàn balẹ̀. Tuntun tí mo níbi wọ́n ní kí n sọ pé kí n fọkàn balẹ̀. Ẹ jẹ́ ká sign petition www.Ominira Yòrùbá 2022 go everything. Go talk. Ó ní gbọ́gbù lọ ti máa fi bẹ̀. A lè lè gbórúkọ àwọn wọn ṣe. Ìlú Adúláwà yìí ní 27 April 2022. Ẹ jẹ́ gbogbo àgbàpọ̀ ìmọ̀ṣẹ̀ kan àpọ̀ sọ́pọ̀ láti àwọn bí bàbá yìí lẹ́yìn ẹwé èjì wọn. Wọ́n ní sọ̀rọ̀ jẹ fífẹ́. Wọ́n ní sọ̀rọ̀ náà jẹ fífẹ́. Àjèjì pọ̀ gbọ́dọ̀ wá sọ́dọ̀ tí wọ́n dé fún wa nílẹ̀ bàbá wa. Bí ọkùnrin ò lè pa ìran wa nú. Ìdílé àbílẹ̀ àṣọ̀tẹ̀ ìsúkò. Ẹgbẹ́ ẹ̀kọ́ tó kọ̀ wá jẹ bẹ́ẹ̀. Ètò ayé wa, wọ́n máa ṣe láti bẹ̀rẹ̀ fún wa. Ọ̀yá yà á jù wọn. Nígbà tí ó fún ọ̀rẹ́ ìsúkò yìí bá ti sọ ní gbogbo ìgbà ẹ̀ṣẹ̀ lọ́mọ.